Aláròye máa wí o. èyí nìdí tí ribadu àtàwọn aṣojú ìjọba nàìjíríà fi lọ́ọ́ bá wọn sọ̀rọ̀ lamẹ́ríkà. àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti gbé ìgbésẹ̀ gidi lórí ẹ̀sùn tí ìjọba amẹ́ríkà fi kan ilẹ̀ wa wípé ìjọba kò ṣe nǹkan lórí báwọn afẹ̀míṣòfò ṣe ń pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè yìí tí wọ́n sì láwọn fẹ́ wá kojú àwọn agbébọn yìí. Malam Nuhu Ribadu tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò fún ìjọba ààrẹ Tinubu ló ṣáájú ikọ̀ àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè yìí lọ láti bá ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀ láti wá ọ̀nà àbáyọ sáwọn ẹ̀sùn tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà fi kàn wá. àwọn aṣojú ìjọba ilé wa tí wọ́n wà níbi ìpàdé tó wáyé láàrin aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀gbẹ́ni Riley M. Murray ní Malam Nuhu Ribadu, abilékọ Bianca Ojukwu tí í ṣe mínísítà kékeré fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókùn tí í ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí, Lateef Fagbemi ẹni tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ wa, ọ̀gágun Olúfẹ́mi Ọlátúnbọ̀sún Olúyẹdé tóun náà jẹ́ ọ̀gá àgbà fún ètò ààbò ilẹ̀ yìí, ọ̀gágun EAP Ndiandeye, abilékọ Idayat Hasan, ambassador Ibrahim Babani, ambassador Nuru Biu àti Paul Alabi. Aláròye gbọ́ pé kò sọ méjì tó gbé àwọn aṣojú ìjọba yìí lọ sí ilẹ̀ Amẹ́ríkà jù láti bẹ̀bẹ̀ fún ojú àánú àti ìrànlọ́wọ́ ìjọba ilẹ̀ náà lọ. Wọn kò fẹ́ kí ààrẹ Trump mú ìlérí rẹ̀ ṣẹ nípa ọ̀rọ̀ tó sọ wípé òun bọ̀ wá kógun ja àwọn agbésùnmọ̀mí tí wọ́n pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè yìí nígbà gbogbo. Ìgbàgbọ́ àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè yìí ni pé ìfàsẹ́yìn ńlá gbáà ló máa bá wa, ìyẹn bí ìjọba Amẹ́ríkà bá kógun wá sórílẹ̀-èdè wa níbí. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípa ìpàdé tó wáyé láàrin àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún ni wọ́n ti ṣàlàyé báyìí pé ohun tó dájú ṣáká ni pé dídùn lọ́sàn so ní ọ̀rọ̀ ìpàdé tó wáyé láàrin àwa àti àjẹ́ aṣojú ìjọba orílẹ̀-èdè yìí àti aṣojú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà, aláǹfààní láti sọ àwọn irúfẹ́ òkè ìṣòro gbogbo tó ń kojú orílẹ̀-èdè yìí fún wọn. Wọ́n gbọ́ wa yé dáadáa, a sì bẹ̀ fún ìrànlọ́wọ́ lórí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pààyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí. Èyí àtàwọn ohun míì la bá wọn sọ, ó sì dájú pé wọ́n máa gbọ́ sí wa lẹ́nu tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà sì máa ṣàtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ààrẹ Trump pàápàá ti sọ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní káwọ́ gbéra láti máa wo báwọn agbésùnmọ̀mí ṣe ń pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin Murray sì ti fi dá wa lójú pé àwọn máa fojú sùnùkùn wo ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí orílẹ̀-èdè Nàìjíríà títí tí ìjọba ilẹ̀ wa fi máa wá ojútùú sọ̀rọ̀ náà. Lẹ́yìn ìpàdé pàtàkì tó wáyé láàrin àwọn aṣojú ìjọba méjèèjì yìí, aṣòfin Murray sọ wípé lóòótọ́ lòun àti àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà jọ ní ìpàdé pọ̀ tí ìpàdé náà sì so èso rere nítorí pé àwọn gbọ́ ara wọn yé dáadáa tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà kò sí ní káwọ́ gbéra láti máa wòran báwọn agbésùnmọ̀mí ṣe ń pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà rárá. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.